ó yá ẹ̀yin èèyàn mi olóríire níbo lẹ wà ṣé kò yẹ pé ẹ ti sùn tí ẹ gbọ́dọ̀ sọ fún mi pé ẹ sùn lérò àsìkò yìí rárá kò possible. Gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ pé níkànnì Àkọ́ TV yìí yàtọ̀ sí pé entertainment pa fẹ́ jó àbá fẹ́ rẹ́rìn, gbogbo nǹkan tó lè wúlò tó lè ṣàǹfààní for the betterment of our lives la máa ń look after, la máa ń look into, a dẹ̀ máa ń gbìyànjú láti share fúnra wa. Ibrahim Abiodun Chatta ọmọ tápà lè ń pè on drop update kan fún wa. Mo á fẹ́ kẹ́ farabalẹ̀ ẹ̀wọ̀n pé tó bá ti ṣẹlẹ̀ má tètè mú wá fún yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share fídíò yìí, ẹ comment, ẹ dẹ̀ bá mi like ẹ̀. Ayé gbogbo wa ó máa ní adùn, ó máa lóyìn. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá ní fún wa. Oya má sùn lé. Àní Ramadana àforíjì ni o, ìgbẹ̀yìn Ramadana àlùjánnà ni. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé jùlọ, mo kí yín ní kíkí tọ́lá àti tọ́lá. Oṣù tá a wà yìí, oṣù àbí Olúwa jẹ́ ká gba èrè rẹ̀ o. Olúwa má dàálù wá láyà gbogbo àwọn iṣẹ́ olóore tọ́lọ́run fún wa rí ṣe nínú ẹ̀. Olúwa má dàálù wá láyà o. Gbogbo àwọn ajídáná, àwọn obìnrin, àwọn ajídáná, ajésílúwa, Olúwa kó gbà ń bá dáa fẹ́yìn náà o. Olúwa kó wá ṣàánú wa, kó jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Àwọn tá a gbélé ìjà túbọ̀ gbà mí o, má ṣe léyìí ní àgbàmọ́ fún wa. Kí Olúwa wá forí àwọn ẹ̀ṣẹ̀ wa jì wá. Kí gbogbo àwọn tí wọ́n ń ṣàìsàn, Olúwa kó dákun kó mú wọn lára dá. Gbogbo àwọn aboyún tí wọ́n di sẹ̀ sínú, Olúwa kó jẹ́ kí wọ́n bí láyọ̀ o, súnmọ́ sẹ́bílẹ̀ ayẹ̀ ń sára o. Gbogbo àwọn tí wọ́n dẹ̀ ń wojú Olúwa náà, Olúwa kó gbọ́ àdúrà wọn, kó fún wọn lọ́mọ alálùbáríkà. Gbogbo àwa tí àwọn ojú Olúwa fowó, àwa táwọn ojú Olúwa, gbogbo táwọn ojú Olúwa fún, Olúwa kó dákun kó túbọ̀ kó ṣe dáadáa fún gbogbo wa ọlá àti tóbi àtijọ́ kan rẹ̀. Kí Olúwa wá jọ nínú àánú rẹ̀, orílẹ̀-èdè wa yìí kí Olúwa bá wa tún ṣe o, kí Olúwa ṣàánú wa. Àwọn èèyàn máa ń sọ pé Olúwa lè ṣe gbogbo nǹkan, Olúwa ò lè ṣe nǹkan méjì, Olúwa ò lè ṣe, ó ti ṣe léèwọ̀ fúnra ẹ̀. Olúwa ò lè ṣàbòsí, kò dẹ̀ lè ṣàṣìṣe. Nàìjíríà yìí tá bá wo orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè tó complex ní Nàìjíríà, orílẹ̀-èdè tó ní over 500 languages, tó ní about 370 something ethnic groups. Olúwa tóbi púpọ̀. Ẹ wo, a pọ̀ ní oríṣiríṣi ẹ̀yà, a tún máa pọ̀ ní oríṣiríṣi ẹ̀sìn. Àwọn free thinkers ń bẹ́nu wa, àwọn atheists ń bẹ́nu wa, àwọn mùsùlùmí ń bẹ́nu wa, àwọn oníṣẹ̀ṣe ń bẹ́nu wa, bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì ń bẹ́nu wa. Olúwa dẹ̀ dá gbogbo wa pọ̀ sáàyè yìí nìkan. Olúwa ò lè ṣàṣìṣe o. A lè sọ pé lóòótọ́ àwọn òyìnbó kan ẹgbà tí lugard wá wọ́n wá lọ jókòó níbì kan, wọ́n wá pín Áfíríkà, wọ́n ṣe meeting kan. Yes, bẹ́ẹ̀ ló rí lóòótọ́. Ṣùgbọ́n ṣé a fẹ́ sọ pé wo kíní ẹ̀ṣẹ̀ yín Olúwa ni? Kò lè ṣẹ̀yìn Olúwa. Olúwa ò lè ṣàṣìṣe. Ó ní reason. Ẹ jẹ́ ká gbé ní ìgbé àlàáfíà papọ̀. Ẹ má jẹ́ pé nínú Sharia Islam, Mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ ẹni tó máa ti ara rẹ̀ bú ẹ̀sìn Olúwa. Kí gbogbo wa ká mọ̀ pé orílẹ̀-èdè yìí tí Olúwa fi wá sí ibẹ̀ ló fi fún wa o. Ká máa gbàdúrà lójoojúmọ́. Ẹ wo àwọn ará Amẹ́ríkà, orílẹ̀-èdè Amẹ́ríkà fún rẹ̀, mi sọ̀rọ̀ ará Amẹ́ríkà ń sẹ́ orílẹ̀-èdè gangan. This system tí wọ́n ṣe ń wọ́ọ̀kì mẹ́rin ni pé kò sí ẹ̀sìn tó bá wùn ẹni kò ṣe. Ṣùgbọ́n wọ́n rántí sọ fún Olúwa pé God bless America. Why can't we be saying that every time too? Like God bless Nigeria. Mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan ó ń lọ jáì káàkiri àgbáyé. Oníkálùkù náà ní ìlú kọ̀ọ̀kan ní nǹkan tó ń face. Èyí tá à ń face ọkọ̀ wa quite unfortunate. Ṣùgbọ́n Olúwa náà ló lè tún ṣe. Ṣẹ́rí ká máa gbàdúrà fún àwọn tí wọ́n ń darí wa, kí Olúwa fi ìbẹ̀rù tiẹ̀ kó fi sí wọn lọ́kàn, kí Olúwa jẹ́ kí orílẹ̀-èdè dàkú tu gbogbo alára o. I love Nigeria. Ànábì sallallahu alayhi wa sallam ó ní tí wọ́n bá lé mi ní Mọ́kà mi ò ní lọ Mọ̀dínà torí mo like ìlú mi gan. Fún àwa mùsùlùmí kéèyàn like ìlú ẹ̀ gangan ara ẹ̀sìn tún ni. Ẹ jẹ́ ká like ìlú wa o, ẹ jẹ́ ká like ìlú wa. Olúwa ṣe gbogbo ẹ̀ ní rọrùn, á jẹ́ ká yí wa dá, á jẹ́ kí ìlú wa dá. Olúwa ò ní jẹ́ ká rí ìpayín kékeré o. Insecurity tó ń ṣẹlẹ̀, adúpẹ́ fún Olúwa, ó dẹ̀ díẹ̀, kó Olúwa tún jẹ́ kó túbọ̀ dẹ̀ dáadáa, kára ó tu gbogbo wa, ká má dààmú o. Oṣù yìí báyìí gbogbo àwọn iṣẹ́ olóore tá a ṣe, Ọlọ́run má dùn wá ńlá dáa rẹ o, jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Ṣé wàá rí Ramadan pín sí mẹ́ta. Mẹ́wàá àkọ́kọ́
mẹ́wàá kejì àti mẹ́wàá ìgbẹ̀yìn. Inú mẹ́wàá ìgbẹ̀yìn láti wáyé o, à ń dágbére fún Ramadan nìyẹn o, Olúwa má jẹ́ ká dágbére fún ayé. Ṣùgbọ́n ká lọ rántí pé àwọn nǹkan tí Olúwa ṣe léèwọ̀ táwa náà wá gbà pé èèwọ̀ nínú Ramadan yìí tá a dẹ̀ ń tiraka láti tẹ̀lé àṣẹ Olúwa pé Olúwa ṣe kí ní ilé wọ̀. Èèwọ̀ náà ni wọ́n ní àwọn oṣù tó kù o. Ramadan ló ń lọ, Olúwa ò tí ì lọ o. Olúwa kì í kúrò nípò rẹ̀ o. Olúwa tó ní Ramadan tó ní àwa náà, Olúwa yẹn sì wà o. Ramadan ti ń lọ báyìí, àwa sì wà láyé. Gbogbo àwọn nǹkan tí a sá fún tá a mọ̀ pé ó máa bà wá ní, ó máa bà iṣẹ́ wa jẹ́ ní Ramadan yìí, ká túbọ̀ máa sá fún. Olúwa ṣe náà rọrùn ká lè sá fún, nítorí pé èèwọ̀ náà ni wọ́n ní àwọn ọjọ́ àti oṣù tó kù. Ṣé wàá rí àsìkò tá a wà yìí, olófin lóore jù nínú gbogbo oṣù, odidi oṣù yẹn, oṣù tó lóore ni o. Ṣùgbọ́n ṣe rí mẹ́wàá gbẹ̀yìn yẹn, ibẹ̀ gangan ni ó tún tóbi ju yòókù lọ, torí nínú mẹ́wàá gbẹ̀yìn yẹn ibẹ̀ ni òru abiyì wà, òru majesty, òru kọ́dà, òru abiyì, òru yẹn lẹ́látọ̀ kọ́dọ̀, òru kádàrá, òru yẹn wà ń bẹ̀. Nínú òru yìí náà ni Olúwa ti sọ alukuran Karim kalẹ̀ tó ní kó máa jẹ́ ìkẹ́ àti ìwòsàn fún ayé. Tábà wo nǹkan tí Olúwa ọba dẹ́dà, ọba tí ọlá rẹ̀ ga jùlọ, ọba tó bu ayé àtó kọjá làákàyè wa, tí Olúwa sọ nínú ìwé alápọ̀nlé rẹ̀ alukuran Karim. Olúwa ní a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Olúwa ní in anzalnahu fi laylatil qadr. Ó ní dájúdájú o, dájúdájú, in anzalnahu fi laylatil qadr. Ó ní àwa la sọ̀ kalẹ̀ o. Àwọn onímọ̀ ní tí Olúwa ń sọ ń bẹ̀ yẹn pé asọ̀kalẹ̀ yẹn ni òun náà ni alukuran Karim. Àwa la sọ̀kalẹ̀ nínú òru Laylatul Qadr, òru kádàrá ẹ̀. Ó wá ní Laylatul Qadr, in anzalnahu fi Laylatul Qadr. Ó ní wa ma adraka ma Laylatul Qadr. Ó ní bó la ṣe máa mọ òru kádàrá ẹ̀, òru majesty. Ó ní Laylatul Qadr ayrun min alfi shahr. Ó ní ṣe rí òru yìí tí Olúwa sọ fún wa yìí, ó ní òru yẹn, òru ẹyọkan yẹn ó lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ. Inanzalnahu fi Laylatul Qadr wa ma adraka ma Laylatul Qadr. Laylatul Qadr ayrun min alfi shahr wa ni tanazzalu lil malaikati wa rufiya. Ó ní òru yìí o, ibẹ̀ ni àwọn màláíkà, the angels of God, wọ́n máa rọ̀ ní pẹ̀lẹ́ bí pọ́ gorí ara, wọ́n máa rọ̀ wá sílé ayé yìí pẹ̀lú rú yìí ẹ̀mí. Àwọn onímọ̀ ní ẹ̀mí yìí tí Olúwa ń rí fàásì, òní olórí àwọn màláíkà Gabriel, màláíkà Jibril, torí rú kudsi la máa ń pè lọ́dọ̀ tiwa, la máa ń pè angel Gabriel, that is ẹ̀mí mímọ́. Ó ní tanazzalu malaikatu wa ruhu fiha. Ó ní pé òru yìí o, ibẹ̀ ni Olúwa àti ó ní òru yìí àwọn màláíkà máa wá sílẹ̀ pẹ̀lú Gabriel bíìsì ni rọ́bì. Ó ní pẹ̀lú àṣẹ Olúwa wọn, kì í ṣe pé àwọn màláíkà máa fi ààyè wọn lẹ̀ ní sánmọ̀, wọ́n wà ní à ń lọlé ayé o, bẹ́ẹ̀ mi ṣe lè kó bọ́sítà sí kí n máa ní mo fẹ́ sáré dẹ́kọ̀, àwọn kì í ṣe bẹ́ẹ̀ o. Ó ní pẹ̀lú àṣẹ Olúwa wọn ni wọ́n fi máa wá. Tanazzalu malaikatu wa ruhu fiha. Ó ní wọ́n máa wá bíìsì ni rọ́bì. Ó wá ní pẹ̀lú àṣẹ Olúwa wọn min kulli amri, pẹ̀lú ó ní láti wá ṣe àwọn nǹkan tí Olúwa ti kádàrá, wọ́n wá ní títorí ẹ̀. Òru yìí ṣẹ́rí tí òru yìí Ọlọ́run jẹ́ kárí mú o, òru Laylatul Qadr Ọlọ́run kó fi ṣe kóńgẹ́ wa o. Tí ayé èèyàn bá bàjẹ́ pin, òru yìí Ọlọ́run á máa tún ṣe o. Tí ọ̀rọ̀ èèyàn bá ti fẹ́ já síná tẹ́lẹ̀, òru yìí Olúwa máa tún ṣe o. Tí ẹ bá wáyé ní ẹni tí ò ní rí jẹ rí mu, òru yìí náà Olúwa máa tún ṣe o. Olúwa kó tún ayé wa ṣe ní ti dáadáa, kó wọlá òru abí yìí kó tún orílẹ̀-èdè wa ṣe ní ti dáadáa. Ó wá ní lẹ́yìn tó wá sọ yẹn tanazzalu malaikatu wa ruhu fiha bíìsì rọ́bì ó wá ní min kulli amri, pẹ̀lú iṣẹ́ kádàrá yẹn. Sálámù níyà. Ó ní gbogbo ẹ̀ máa jẹ́ àlàáfíà hatta matla'il fajr, títí tí fájàrí á fi yọ. Ṣẹ́rí fájìrì yẹn táìmì ẹni àwọn máa ń stop láti jẹun sààrì, táìmì ẹni ìrun tó, táìmì ẹ gẹ́gẹ́ ní ilẹ̀ mọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Kò ń ṣèpà tí ọ̀yẹ́ bá là nílẹ̀ ti mọ́, ilẹ̀ ti máa ń mọ́ ní fájàrí yẹn tó bá ti yọ, ilẹ̀ tiwa ti mọ́ ní ẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ó ní títí dìgbà yẹn làwọn màláíkà yẹn fi máa wá sí ayé. Olúwa jẹ́ ká ṣe kòǹgẹ́ àánú rẹ o.
wọlá ní oṣù so wọn fẹ́ sọ fún yín oúnjẹ aláàkọ́ wà èmi ti máa ń jẹ tipẹ́tipẹ́ nínú Ramadan náà mo tún wá jẹ so wọ́n fi package mi ránṣẹ́ mo fẹ́ fi hàn yín mo ti fi hàn yín tẹ́lẹ̀ náà but let me start with this iléeṣẹ́ to go nílùú Ìbàdàn package Ramadan tí wọ́n fi ránṣẹ́ rèé o.